tí o kò ní o lè fún yàn o. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí o lè fúnyàn, ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ìtẹ̀síwájú lórí ìmúnisìn àti ẹ̀sìn ní ilẹ̀ Yorùbá. Ìpele kẹta sọ wípé bí ìmúnisìn àti ẹ̀sìn ṣe yí ìwà àti ìròrí wa padà ní ilẹ̀ Yorùbá. Bí ìmúnisìn àti ẹ̀sìn ṣe yí ìwà àti ìròrí wa padà ní ilẹ̀ Yorùbá. Ọlọ́gbọ́n olóye o, tó bá máa gbọ́ program mi, mo fẹ́ kó jẹ́ pé má fi etí ẹ̀sìn gbọ́ ọ̀rọ̀ mi, fi etí ìjẹ́ ọmọ ènìyàn àti etí wípé o mọ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá gbọ́ ọ̀rọ̀ mi. Tí o bá fi etí àṣà àti ìṣe gbọ́ ọ̀rọ̀ mi máa yé ẹ. Tí o bá fi etí ẹ̀sìn, ìfẹ́ ẹ̀sìn, ìròrí ẹ̀sìn àbí ìròrí ìmọ̀ ẹ̀sìn tó bá fi gbọ́ ọ̀rọ̀ mi ò lè yé ẹ. Ọlọ́gbọ́n olóye o, kí ni àṣà wa ní ilẹ̀ Yorùbá? Kí ni ìwà wa ní ilẹ̀ Yorùbá? A ní àṣà, a ní ìwà. Nínú ìwà wa ní ilẹ̀ Yorùbá, ibẹ̀ ni ìwà ọmọlúàbí wà, ìwà ìrẹ̀lẹ̀ wà, kí a máa bọ̀wọ̀ fágbàlagbà, ìwà tẹríba. Inú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ló wà. Bẹ́ẹ̀ ni wọ́n ní pé ẹ̀sìn ń gbé ìwà tó dájú ìwà wa fún wa ní ilẹ̀ Yorùbá. Mi ò yá ẹ ká bọ́ sí agbami ọ̀rọ̀. Ṣé bí mo sọ fún yín pé ẹni tó bá máa jogún kógún ó máa pa ìtàn kítàn. Báwo ló ṣe máa expect kí ẹni tí ò nífẹ̀ẹ́ dénú kó wá sọ ìtàn ilẹ̀ Yorùbá fún ẹ? Nínú àṣà àti ìṣe, nínú àwọn ará ilẹ̀ Yorùbá mi, àwọn ọmọ Yorùbá mi a máa sọ ìtàn ilẹ̀ Yorùbá fún ẹ. Kò kí ń ṣe pé ó mọ ìtàn yẹn o. Ìtàn tí bàbá ẹ̀ sọ fún, ìtàn tí ìyá ẹ̀ sọ fún, ìtàn tí bàbá tó bí bàbá ẹ̀ sọ fún ló ń sọ, ìtàn tí tó bí bàbá ẹ̀ tó sọ fún àwọn náà ló sọ. Ìgbà wo ló ní pé ẹ̀sìn ti wọ ilẹ̀ Yorùbá? Over 250 years ago lẹ̀sìn ti. Báwo ni Yorùbá ṣe ń hùwà? Báwo ni Yorùbá ṣe ń ṣe? Báwo ni àṣà àti ìṣe wa kó tó di pé ẹ̀sìn dé? Àwọn ìlú méjèèjì tó kó ẹ̀sìn wá fún wa yìí náà, báwo ló ṣe ń ṣe ìlú wọn kó tó di pé ọgbẹ́sìn dé? Àkọ́kọ́ ni pé àwọn náà ti ń bọ nǹkan, wọ́n ti ń ṣe ẹbọ. Wọ́n ní pé nígbà tí ẹ̀sìn dé ọ̀dọ̀ wọn náà ni wọ́n ṣe ẹbọ mọ́. Okay? Nínú ìwé kìíní ìwé kejì wọ́n ní pé a ò ní rán òjíṣẹ́ kankan sí yín àyàfi kó jẹ́ elédè àti aláṣà yín. Bẹ́ẹ̀ ni nígbà tí ẹ wá ní pé ẹ mú bí a ṣe lè lọ sí ọ̀run rere, bí a ṣe lọ sí ẹ̀fù, ẹ mú ẹ̀sìn wá fún wa ká lè bójú yẹ Ọlọ́run Elédùmarè pàdé. Mi ò bá yín jiyàn. Ní àṣìwà wa, báwo ni àwọn bàbá ṣe ń sun Elédùmarè? Báwo ló ṣe ń pe Ọlọ́run ọba wọn? Ṣé àwọn bàbá wọn ò ti ní means of communication, means of living? Ṣé wọn ò ti ní a form of government tó di pé àwọn òyìnbó dé ni? Báwo ló jẹ́ pé nígbà tí ẹ̀sìn dé, nígbà táwọn òyìnbó dé lọ́wọ́ ní pé nǹkan táwọn bàbá ńlá bàbá wa ò dá mọ́, pé kò dá mọ́, pé ká má ṣe mọ́? Nǹkan tó fi níbẹ̀ ni pé ṣẹ́rí kò kí ń ṣe gbogbo àwọn tó pe àwọn ní ọmọ Yorùbá. Àwọn ẹnìkan wà àtọ̀hún ìwà ni wọ́n. Àwọn ẹnìkan wà wọ́n migrate wá, wọ́n ṣẹ̀ wá láti ibì kan ni, but nígbà tí wọ́n dé sí ilẹ̀ Yorùbá, a gbà wọ́n tọwọ́ tẹsẹ̀, a bulẹ̀ fún wọn, a fún wọn nílẹ̀. Nígbà táwọn náà wá débẹ̀ tó ń pe ara wọn, tó ń pe bí wọn wá, ọ wá sọra wọn lórúkọ ní ilẹ̀ Yorùbá. Nígbà tí òyìnbó máa dé, òyìnbó bá gbogbo wa pọ̀ tí à ń ṣe. Òyìnbó ò mọ bí ẹnìkan ṣe jẹ́, kò mọ bàbá sí ọmọ, kò mọ ọmọ sí bàbá, kò mẹ́gbọ́n sábúrò. À ń bára wa ṣe ní ọ̀kan. Nígbà tí wọ́n wà àríwá, ẹ̀rí ọ̀dàlẹ̀, ìwà ìbàjẹ́, ọ̀tẹ̀, jẹgúdújẹrá ó ti wà láyé tipẹ́. Àwọn òyìnbó yìí ló wá kó sí wa láàrin, ló da àárín wa rú, ló pa ìtànkìtàn fún wa nítorí pé ó rò pé àwọn bàbá wa ò lákọọ́lẹ̀. There's no traces of our culture, and the culture wa ní traces. Tí o bá ti lè gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí, tí o bá ti lè gbọ́ èdè tí mò ń sọ yìí, tí o mọ èdè àti àṣà, o máa understand ọ̀rọ̀ Yorùbá. Máa sọ fún mi pé ọmọ Ọ̀yọ́ ni ẹ́, ọmọ Ìbàdàn ni ẹ́, ọmọ Ògbómọ̀ṣọ́ ni ẹ́, ọmọ Kwara ni ẹ́, ọmọ Làlátẹ̀ ni ẹ́, ọmọ Ìjẹ̀bú ni, ọmọ Èkó ni ẹ́, o ò dẹ̀ mọ orísun yín, o ò mọ bí tẹ́ ti ṣẹ̀ wá. Mo sọ fún yín pé gbogbo ilẹ̀ Yorùbá pátá Ifá ló tẹ̀lé Yorùbá dó. Máa sọ fún mi pé ẹ̀ tó yẹ kó jẹ́ Muslim àbí tó yẹ kó jẹ́ Christian àbí tó yẹ kó jẹ́ ẹ̀sìn àbáláyé, Yorùbá ò kí ń dédé ṣe nǹkan tí wọ́n bá dáfá sí. Ẹ má jẹ́ kó pa ìtànkìtàn fún wa. Bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá sọ pé ọmọ Yorùbá ní òun, tó bá dárúkọ ẹ̀, tó dárúkọ ìdílé ẹ̀, tí orúkọ ìdílé ò bá ti ní orísun àbí ẹ̀ka nílùú tó sọ pé òun ti wá, kò kí ń ṣọmọ Yorùbá, ó migrate wá ni. Àbí kó jẹ́ pé àwọn tó jẹ́ pé nígbà tí ẹ̀sìn dé, wọ́n tètè pa orí wọn, wọ́n tètè parẹ́. Àwọn ẹnìkan wà gbàrà tí wọ́n gba ẹ̀sìn, wọ́n gba gbàrà tí wọ́n accept ẹ̀sìn, dignity wọn, identity wọn, wọ́n tánìjì ẹ̀. Ó ti yẹ yín, wọ́n filẹ̀.
because orúkọ yẹn ò ṣe kò dùn gbọ́ létí nígbà tí a ti gba ẹ̀sìn. Báwo lè máa pèrè lónígbàgbọ́ tí wọ́n máa jórúkọ kí ló pẹ́ tí wọ́n máa jórúkọ abòrìṣà tí wọ́n máa jórúkọ ẹlẹ́bọ? Ó wò pé kò ṣe dùn, kò dùn gbọ́ létí. Ìwọ chief imam, ìwọ pastor, ìwọ odidi alàgbàjọ, ìwọ odidi olùṣọ́, báwo lẹ́yìn máa gbọ́ pé òun jórúkọ abòrìṣà? Láti ìgbà yẹn làwọn kan wà, àwọn 4th 5th generation kan wà lọ́jọ́ pé wọ́n ti pa orí wọn, wọ́n ti pa orúkọ ìdílé wọn rẹ́. tó yẹ pé ìtàn Bible, ìtàn Quran, ìtàn Ifá, ìtàn tí àwọn náà gbọ́ lẹ́nu bàbá wọn ló ń sọ fún ọmọ wọn, nítorí pé àwọn ogun ò dé bá ìtàn gidi, àgbélẹ̀rọ ìtàn ni wọ́n dé bá ní ìdílé wọn. Báwo lè máa sọ pé ọmọ Ògbómọ̀ṣọ́ ni ẹ́, ọmọ Ìbàdàn ni ẹ́, ọmọ Ọ̀yọ́ ni ẹ́, ọmọ Ìkirun ni ẹ́, ọmọ Ìjẹ̀bú ni ẹ́, gbogbo tó wà ní kótópá wá ní ẹ̀ka, ní orísun níbi tí o sọ pé ẹ ti ṣẹ̀ wá. Tí wọ́n bá ti wá máa wá orísun yín padà síbi tẹ́ ti ṣẹ̀ wá, ní orúkọ àbísọ tó yẹ pé wọ́n lè fi pè pé ilé yìí rè, àdúgbò yìí rè. Tó bá máa pè bẹ́ẹ̀, ó yà wọ́ wò sìn orúkọ tó ń jẹ́, tó bá máa dárúkọ àdúgbò yín, nǹkan kan ló bí orúkọ tẹ́ ń jẹ́ ládùúgbò yín o. Wọ́n ní bí kíní kò bá ṣe iṣẹ́ òun déédéé ṣẹ́. Bẹ́ẹ̀ ni ní ilẹ̀ Yorùbá a ní àṣà, a ní ìṣe. Nígbà tí àwọn amúnisìn dé, ló pa àṣà àti ìṣe wa, ló parẹ́ nítorí pé a ní àkọọ́lẹ̀. Mo sọ nínú program mi pé níbì kan ọtí lásán ló fi ń gbalẹ̀, àbí àwọn ẹnìkan wà wọ́n kọ̀ àgbẹ̀ ni wọ́n kọ̀ dé ibì kan, àwọn ọba dẹ̀ ni pé ẹ fún wọn ní ilẹ̀. Àbí nígbà tí ẹ̀sìn àjòjì dé, ṣé bóyá this religion was introduced to us peacefully ni? Kò kí ń ṣe bó ṣe sọ pé ẹ̀sìn yẹn wọ ilẹ̀ Yorùbá, lẹ̀sìn yẹn ṣe wọ ilẹ̀ Yorùbá o. Bí ọdún ṣe ń gorí ọdún, bí ayé ṣe ń lajú, ló ṣe ń pa àṣà àti ṣe wa, ló ń parẹ́, ló ń parun. Àwa náà tí wọ́n bí tó jọmọ Yorùbá, nítorí pé a ti lajú, a ti lọ kàwé, a ti lọ ka òdì ìwé, a ti wá mú àṣà àti ṣe wa. Ẹlòmíì ò tiẹ̀ rántí mọ́. Jẹ́ ń lé sí mi lé sí ẹ, mo sọ fún yín pé tí òyìnbó bá máa kọ ìwé, tó bá máa kọ nǹkan, ó máa bẹ̀rẹ̀ láti ọwọ́ òsì. Tí àwọn arábà máa kọ nǹkan, ó máa bẹ̀rẹ̀ láti ọwọ́ ọ̀tún. Bọ́ ní ilẹ̀ Yorùbá, iwájú lọ̀pọ̀ ẹ̀bì tí ń ré sí, iwájú là ń kọ nǹkan sí. Àwọn Yorùbá wọ́n ti ń ṣe ìṣirò, wọ́n ti ń kọ ìkọ́lẹ̀, wọ́n ti ń kẹ́nà nǹkan táwọn ń kọ́lẹ̀ kò dàbí Roman figure, kò dàbí alphabet. Ó ní bí Yorùbá ṣe ń kọ̀kọ́lẹ̀, ó ní bí a ṣe ń lo àrokò, a ní means of communication. Bẹ́ẹ̀ ni a ní bá ṣe ń jagun, a ní bá ṣe ń ṣe ogun nǹkan. Wọ́n á sọ wípé àwọn bàbá wa tí wọ́n tọ́ ní pé wọ́n ń jagun, àwọn wo ló ń bá jagun? Ọlọ́gbọ́n àwọn wo làwọn báyìí ń bá jagun? Má kàn déédéé wá sí ibà ẹ̀kọ́, a máa sọ ìtàn tó kàánú Bible, ìtàn tó kàánú Quran, ìtàn tí ẹnìkan sọ fún ẹ, àbí ẹnìkan tó kífá fún ẹ, tó kífá Aláwù fún ẹ, tó kífá Mọ̀ọ́mọ̀ fún ẹ, tó kífá Jésù fún ẹ, mi ò ní kò sí. Gbogbo nǹkan, kí ló dé tí àwọn ò ṣe dárúkọ àwọn òní ilẹ̀ wa? Kí ló dé tí àwọn ò ṣe dárúkọ àwọn òòṣà wa? Kí ló dé tí àwọn ò ṣe dárúkọ alálẹ̀ wa nínú ìwé méjèèjì? Gbogbo àwọn alálẹ̀ wa, gbogbo àṣà wa, bá ṣe múra, bá ṣe sọ̀rọ̀ sọ́ni kò dáa, ẹ̀yin náà dẹ̀ gbà wọ́n gbọ́. Ẹni tí ò nífẹ̀ẹ́ mi nígbà tí èmi àti ẹ wà láyé, ó wá sọ fún mi pé tí a bá dé paradise, tá a bá dé heaven, tá a bá dé àjọ náà, èmi àti ẹ máa jọ jókòó, àjọ máa dá gànjọ. Ẹ jẹ́ ká gbé sí làákàyè, ẹ jẹ́ ká gbé sí òwe orí wa. Mo wá ní ìròyìn láti sọ fún yín pé àwọn ọmọ tó ń bí sí yìí, ẹ lè pa wọ́n lẹ́nu mọ́. Àwọn ọmọ yẹn ní action, wọ́n ní access láti béèrè ìbéèrè, because tó bá ti ń sọ nǹkan tí ò bọ́gbọ́n mu, tí ò bá òye mu, tí ò bá làákàyè mu, ó wá ní kí n má béèrè ìbéèrè. Ẹni tá a bá ti béèrè ìbéèrè, a ti ṣe ṣíríkù sọ́lọ́run, a ti ṣe àìgbàgbọ́ sí Ọlọ́run ọba. Nígbà tí ọ̀rọ̀ tí ò ń sọ fún mi tí ò bá ọpọlọ mu, ìwọ sọ fún mi pé iṣẹ́ ìyanu wà nù Bible, iṣẹ́ ìyanu wà nù Quran, wọ́n dẹ̀ sọ fún mi pé iṣẹ́ ìyanu náà wà nílẹ̀ Yorùbá. Àwọn Yorùbá ti ń dá gọ̀jọ̀gọ̀jọ̀, àwọn Yorùbá ti ń ṣiṣẹ́ ìyanu, wọ́n ti ṣe miracle kó tó di pé àwọn òyìnbó dé. Nígbà táwọn òyìnbó wá dé, ó wá ń gbogbo iṣẹ́ ìyanu Yorùbá ó parẹ́, ń pe superstition. Wọ́n sọ fún wa pé iyemẹja wà, ẹni irọ́ ni, kí ló kọ ẹ̀ rárá, egbére wà, ẹni irọ́ ni, wọ́n ní Ṣàngó yọ lẹ́nu, ẹni irọ́ ni. Gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, ẹni pé irọ́ ni. Téèyàn bá lọ sí etí odò tó lọ gbàdúrà, ó ti rúbọ, ó ti ṣe ṣíríkù. Tí wọ́n bá lọ sí ìdígi tó lọ gbàdúrà, ó ti ṣe ṣíríkù. Báwo lè ní pé tiẹ̀ kì í fi etí ìfẹ́, kí ẹ fi etí àgbọ́yé kẹ́ fi gbọ́ ọ̀rọ̀ wa? Kò sí ẹnì kankan tí ó pe àwọn ohunmọ̀lẹ̀ ní Ọlọ́run ọba Elédùmarè. Kò sí ẹnì kankan tí ó pe àwọn òòṣà wa ní Ọlọ́run ọba Elédùmarè. Àwa ní Ọlọ́run ọba Elédùmarè. Àwọn òòṣà wa kò jẹ́ pé àwọn ní intermediary láàrin àwa àti Ọlọ́run ọba. Gbogbo ìdílé kọ̀ọ̀kan ló ní àṣà, ló ní ìṣe. Nígbà tẹ́ dé lẹ sọ pé àṣà àti ìṣe wa ò dá mọ́, ká máa ṣẹ̀ṣẹ̀ Lágbáwá, ká máa ṣẹ̀ṣẹ̀ Jerúsálẹ́mù, ká máa ṣẹ̀ṣẹ̀ àwọn eléyìí. Ọlọ́gbọ́n ò, olóye ò, tí ìwọ bá sọ fún mi pé bàbá tó bí bàbá ẹ wọ́n ti ń ṣe ẹ̀sìn, bàbá tó bí bàbá ńlá bàbá ẹ ṣe ẹ̀sìn, nítorí náà ìwọ ò bá òòṣà nídìílé yín,
òun mo bẹ́ẹ̀ jiyàn o lè má bá bọ̀ lọ wá ìtàn tí wọ́n bá sọ pé gbogbo tó bá ní pé o ti wá tó bá lọ wá ìtàn kí ló ń ṣe nídìílé yín kó tó di pé ẹ̀sìn dé kí ló dé tí nǹkan yẹn wá fi di nǹkan tí ò dá mọ́ báyìí o ní láti lọ ṣe ìwádìí nítorí náà ẹ̀rí ọlọ́gbọ́n olóye o Imunisin tí wọ́n sọ yìí owó ẹrú tí wọ́n sọ yìí kò kí ń ṣe pé àwọn ọba ló dédé bẹ̀rẹ̀ ẹ̀ ní ayé àtijọ́ láyé ìwáṣẹ̀ Yorùbá máa ń fọwọ́sowọ́pọ̀ jagun ni ẹ lọ kí ló dé tó ń pe Ọ̀yọ́ empire Ọ̀yọ́ ilé kò kí ń ṣe Ọ̀yọ́ ilé àkọ́kọ́ lélẹ̀ Yorùbá ti ń jà wọ́n ti ṣí Yorùbá nídìí tipẹ́ Ilé Ifẹ̀ tí ẹ̀ ń wò yìí kò kí ń ṣe Ilé Ifẹ̀ àkọ́kọ́ Ọ̀yọ́ tí ẹ̀ ń wò yìí kò kí ń ṣe Ọ̀yọ́ àkọ́kọ́ ẹ lọ ka ìtàn ẹ lọ wá ìtàn ẹ lọ wá ọgbà àwọn lọ́ba tó ti jẹ bí ọba kan ṣe ń kú ìtàn ẹ̀ ń parẹ́ mọ́ lọ́ pa ìtàn rẹ̀ jẹ́ pé wọ́n máa kọ ìtàn wa wọ́n máa yọ àwọn kọ̀ọ̀kan tí wọ́n bá lè kọ gbogbo ìtàn tí ó ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ẹ máa rí aburú ẹ máa rí dáadáa Yorùbá ní agbára Yorùbá ní oògùn Yorùbá ní àṣírí àwọn kan wà wọ́n lo oògùn yẹn wọ́n lò sí ọ̀nà tí ò dáa àwọn kan wà wọ́n lo oògùn yẹn wọ́n lò sí ọ̀nà tó dáa but àtèyí tó lò tí ò dáa àtèyí tó lò tó dáa bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ ní ìròrí àwọn bàbá wa gẹ́gẹ́ bí tẹkinọ́lọ́jì àwọn bàbá wa àwọn sáyẹ́nsì àwọn bàbá wa wọ́n mọ̀ pé bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ tí wọ́n bá fún ẹ ní oògùn tí o bá fi oògùn yẹn ṣe eré àbí tó bá fi oògùn yẹn ṣaburú mọ̀ pé o máa jèrè ẹ̀ but nítorí pé nígbà tí wọ́n gbé ẹ̀sìn wá ẹ̀sìn jẹ́ káwọn pé tí o bá ti ṣe aburú tí o bá ti wà ìbàjẹ́ tí o bá ti tọrọ àforíjì ìwọ ti di ẹni àtúnbí ìwọ ti di ẹni ìgbàlà níwájú Ọlọ́run ọba Elédùmarè ìwọ ló ń pa fún ẹ bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ ìgbà tó bá fi wọ̀n òun lọ́ba fi dá padà fún ẹ o ò lè gbàgbọ́ sàkó wẹ̀ fọ́ gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ fún ẹ yìí mi ò ní kó gbà mí gbọ́ o mi ò dẹ̀ ní kó bìlíìfù mi ò ní kó gbà mí gbọ́ mi ò ní kó bìlíìfù mi bọ́ lọ wá ìtàn gbé ìṣẹ̀ṣe kalẹ̀ gbé Islam kalẹ̀ gbé Christianity kalẹ̀ lọ ka ìtàn ta ló mú Christianity wá kí ló ṣẹlẹ̀ iṣẹ́ ìyanu wo ló wà nínú Bible iṣẹ́ ìyanu wo ló wà nínú Quran iṣẹ́ ìyanu wo ló wà nílẹ̀ Yorùbá tí wọ́n sọ fún wa tí ẹ̀ ń pè superstition nítorí pé láti pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ tó ti bí wa ni wọ́n ti yí ok báwo wọ́n ní pé kékeré ní màlẹ́ ti ń kọ́ ọmọ ẹ̀ lẹ́sìn bẹ́ẹ̀ náà ni Christian náà kékeré lọ ti máa mọ wọn lọ sí church kékeré náà ni pé kíní tó ti bí sí ẹ lórí láti kékeré o ò gbọ́ rí lágbàlá ti wà á sùkúl lọ ti ń pè wá pé ta ló ń pariwo ọmọ èṣù ló ń pariwo àbí ìwọ ni rárá èmi kọ́ ọmọ Ọlọ́run lèmi ṣe ọmọ èṣù ló ń pariwo nǹkan tá a gbọ́ láti kékeré tá a fi gbọ́ dàgbà kẹ́nìkan wá délé nìkan máa sọ fún wa pé èṣù tó ń sọ yẹn o èṣù yẹn kọ́ ló ń gbélé ńlẹ̀ èṣù tó ń sọ yẹn o èṣù yẹn kọ́ ni Satan èṣù tó ń sọ yẹn o èṣù yẹn kọ́ la máa ń ṣépè fún gbogbo gbà báwo lè máa sound létí ẹ ó máa sound stupid ó máa sound irritating but tó bá farabalẹ̀ tó gbọ́ kó tó lè gbọ́ ọ̀rọ̀ yẹn lágbọ́yé wàá kọ́kọ́ lọ wábi tó ti wá ṣàwárí ara ẹ ṣàwárí ìdílé ẹ ṣàwárí bàbá tó bí ẹ lọ́mọ mo sọ pé olè ò ní jàgbà kó má ṣe lójú fìgì nǹkan tó ń ṣẹlẹ̀ yìí history máa ń repeat ara ẹ̀ nǹkan táwọn ajínigbé àtàjínipa ń ṣe fún wa yìí wọ́n ti ń ṣe fún ilẹ̀ Yorùbá ti pẹ́ but nígbà tí ẹ̀sìn àjèjì dé nígbà tí àwọn amúnisìn dé lọ́yìn gbogbo ẹ̀ padà àwọn jẹgúdújẹrá àwọn ọ̀dàlẹ̀ ó ti wà ní ilẹ̀ Yorùbá náà ti pẹ́ àwọn kan wọ́n dalẹ̀ àwọn bàbá wa nítorí pé kò sákọọ́lẹ̀ báwo lè máa jẹ́ ẹ máa ní pé ká wá kí àwọn ìjọba tó bá búra fún wa ní government house wọ́n máa lo Bible wọ́n máa lo Quran ṣe lo Ògún ṣe lo Ṣàngó ṣe lo àfọ̀ṣẹ lè lò torí pé ẹ mọ̀ pé ilẹ̀ Yorùbá a ní nǹkan tó ń jẹ́ ẹ wá gbé àgbélẹ̀rọ ẹgbẹ́ wa bá wa inú mi dùn mo tún ní àǹfààní láti sọ fún yín pé àwọn ọmọ tó ń bí sí wọn ti lajú wọ́n máa béèrè ẹ̀yin àfáà ẹ̀yin pásítọ̀ ìwé tó wà lọ́wọ́ yín tí ẹ̀ bá ti lè defend nǹkan tó wà ń bẹ̀ wọ́n máa bẹ̀rẹ̀ sí nílẹ̀ yín lóko ẹ̀yin àfáà tí ẹ̀ bá ti lè defend Quran lọ́wọ́ yín wọ́n máa bẹ̀rẹ̀ sí nílẹ̀ yín lóko o ò lè máa fi ìròrí nǹkan tó kanu Quran àti hadith àti nǹkan tó ṣẹlẹ̀ lórí ilẹ̀ Lárúbáwá fún mi ilẹ̀ tí à ń gbé nú ẹ̀ ní ilẹ̀ kùtù òjìrè yìí ilẹ̀ wa ó ní ojú ó ní ẹnu ó ní etí ó ní bí a ṣe lè pe Ọlọ́run ọba Elédùmarè ká máa dẹ̀ fi ọ̀rọ̀ ilẹ̀ ká máa fi bá àkẹ́rọ̀ tó dẹ̀ máa ṣẹ ẹ wá ní ká máa sọ nǹkan tí a gbọ́ nǹkan tí a mọ̀ ẹgbẹ́ àṣà àti ṣe wa ẹgbẹ́ àgbélẹ̀rọ wa lọ́wọ́ ẹ wá ìpòsẹ̀ lé wa lórí òun ló ti ṣẹlẹ̀ yìí o wọ́n ní ó ń bọ̀ àwọ̀ là á dẹ́ẹ̀dì àwọn òun là á dẹ́ẹ̀dì àwọn Fúlàní tó bá wa fà yìí ni mo tún ṣé nígbà tó fẹ́ pín Nàìjíríà ṣé constitution ó dárúkọ Fúlàní ṣebí Hausa Igbo Yorùbá ni ọmọ Yorùbá ẹ lọ wá ìtàn ẹ má jẹ́ kí ẹ̀sìn dà wá rú ẹ má jẹ́ kí ẹ̀sìn pín wá níyà
ẹ jọ̀ọ́ mi ò ní kó má kí n mú ní kẹ́ má gbàwẹ̀ mú ní kẹ́ má lọ church gbogbo tí o bá fẹ́ understand kọ́kọ́ lọ wá àṣà àti ṣe mi ò ní kó lọ bo ìṣá o mi ò ní kó lọ ṣẹ́fà bò lọ wá àṣà àti ṣe ilẹ̀ Yorùbá ṣé gbogbo àṣà àti ṣe ilẹ̀ Yorùbá ni ò dá ni àbí àwọn Yorùbá wọn ò ní bọ́ ṣe ń pe Ọlọ́run wọn ò ní bọ́ ṣe ń sin Ọlọ́run wọn ò ní bọ́ ṣe ń ṣe àṣà àti ṣe wọn kó tó di pé àwọn amúnisìn dé nígbà táwọn amúnisìn wá dé wọ́n wá pa ìtàn kítàn àwọn kan náà wá join wọn àwọn àtọ̀hún ìwà tó yẹ pé wọ́n nígbà tọwọ́ dé ìbàtọ́ migrate àwọn náà wá ń pera wọn Yorùbá tí wọ́n ń pera ọlọ́mọ Yorùbá mo tún gbá àwọn nìkan sọ náà àwọn Yorùbá Fúlàní kí ló ń jẹ́ Yorùbá Fúlàní tábà àwọn Yorùbá Fúlàní àwọn ọmọ Kwara àwọn ọmọ Ìlọrin lọ́n pera wọn Yorùbá Fúlàní o lọ wá ìtàn ìdílé yín tí o bá ti papọ̀ mọ́ pé inú ẹbí Àfọ̀njá àbí inú ẹbí Islamudófódíò àbí inú ẹbí gbogbo àwọn tó ṣà ń sọ yẹn tí o bá ti ní orísun tó papọ̀ mọ́ ìdílé àṣà àti ṣe ilẹ̀ Yorùbá o kì í ṣọmọ Yorùbá ẹ migrate wá ni ẹ migrate wá ní náà ẹ wá bẹ̀rẹ̀ sí ń sọ àṣà àti ṣe wá ẹ bẹ̀rẹ̀ sí manipulate ẹ̀ mọ́ wa lọ́wọ́ àwọn ìjọba náà wọn ò lè dá sí i nítorí pé kíni a ti sọ ẹ̀tọ́ wa a ti sọ nù tipẹ́ lọ́jọ́ tó ti pẹ́ Yorùbá àkínú wa lọ́wọ́ kò sẹ́ni tó fẹ́ kú fẹ́ nìkan ṣé ẹ mọ̀ pé àwọn bàbá náà bàbá àgbà ọ máa ń fi ẹ̀mí dígun nítorí ìran wọn nítorí ẹbí wọn bàbá máa jáde ńlé ó fẹ́ lọ kú fún àwọn ọmọ ẹ̀ ó fẹ́ lọ kú fún ìyàwó ó fẹ́ lọ kú fẹ́ bí ẹ̀ kò sẹ́ni tó fẹ́ kú mọ́ sìn nobody wan die but they wan go heaven ó kàn gbogbo nǹkan tí àwọn bàbá fi ń protect ara wọn tó fi ń bá àwọn èèyàn jà ẹni pé ká dànù Ọlọ́run ni ká máa pè ká máa kírun ká máa gbàwẹ̀ ká máa yan sàká ká máa lọ church ká máa pè lórúkọ Jésù ká máa pè láìláyàlá wọn ni kẹ́ máa pè é bọ́ àwọn people tó wá attack wa ìtọ́kùnrin àwọn Muslim ṣe mọ̀ pé wọ́n ń lò fún pàṣá wọ́n ń lo bàǹtẹ́ wọ́n ń lò lọ sí mọ́ṣáláṣí wọ́n ń lò lọ mosque ìwọ tó bá máa ń kírun dáadáa tó bá máa lọ mọ́ṣáláṣí lọ bá Hausa kọ mọ́ṣáláṣí kò ní kó káṣù ẹ̀ sókè tí ò bá ní bá gbàdí nídìí ẹ̀ but ní Yorùbá tó bá fi lè bá ìgbàdí lára ẹ̀ ní mọ́ṣáláṣí ìmú tó kíjọ yẹn ò ní tẹ́wọ́ gbà àwọn àfáà ilẹ̀ Yorùbá àwọn ló ń pín iná àwọn àfáà ilẹ̀ Yorùbá àwọn ló manipulate àṣà wa nítorí nǹkan tó máa jẹ ẹ ní fẹ́ jẹ́ kí ọmọ kan béèrè ìbéèrè tẹ́ bá máa ṣe gbogbo ẹ̀tàn ẹ máa kọ́ àwọn èèyàn ní Quran láti ìbẹ̀rẹ̀ títí dé end ẹ ní kọ́ wọn nítumọ̀ ẹ̀ tó bá ti wá dàgbà tó ṣe máa kọ́ wọn nítumọ̀ ẹ̀ ẹ ka kíní fún wa ní èdè tá gbọ́ ẹ ka kíní fún wa ní èdè abínibí báyìí máa understand ó ṣe máa ní pé mi ò lè pé Ọlọ́run ọba Elédùmarè mi ní èdè tí mo gbọ́ ẹ wá mú ìmúnisìn ẹ sọ́ di ẹ̀sìn mọ́ wa lọ́wọ́ Ọlọ́run kọ́ ló dá ẹ̀sìn èèyàn ló dá ẹ̀sìn èèyàn ẹni ẹ̀sọ́ ọkọ̀ fún yín adáni àti ènìyàn ṣe rí àṣẹ̀dá ó ti yé yín ẹ̀dá ni gbogbo wa ẹranko ẹ̀dá ni àwa ẹ̀dá ni táwa ni àṣẹ̀dá òun ni Ọlọ́run ọba Elédùmarè àṣẹ̀dá ni Ọlọ́run ọba Elédùmarè tó bá wá sọ pé kí ni ènìyàn la wá èèyàn alára ẹlẹ́ran ara ni wá torí ẹ̀ tó bá máa ní pé kí ni ẹranko ẹ̀dá lẹ́ranko kí ni aláǹgbà ẹ̀dá láláǹgbà kí ni aáyán ẹ̀dá láyán gbogbo àwọn spiritari ẹ̀dá ni wọ́n but nǹkan tí àwa fi yàtọ̀ sí wọn ni pé tí wọ́n bá máa pe irú ẹ̀dá táwa jẹ́ ènìyàn làwa ń jẹ́ àwa ni ẹ̀dá ènìyàn tí Ọlọ́run bá dágbẹ̀yìn tó wá fi wá ṣe olórí ló gbogbo nǹkan tó dá tó fún wa ní àṣírí mo sọ pé ilé ayé ta wà yìí ilé ayé tó wẹ̀ àìyé ló ń jẹ́ òun ni AIYE kò kí ń ṣe AYE àìyé ni wọn ò lè understand ayé but Ọlọ́run wá fi àṣírí ayé sí àwọn nǹkan lọ́dọ̀ tí wọ́n mọ àṣírí ayé mo sọ fún ẹ pé àwọn nìkan máa pe òjò tí oṣù á dẹ̀ máa rọ̀ àwọn nìkan máa pe àrá dẹ̀ máa sán àwọn nìkan máa pe ilẹ̀ kí ilẹ̀ lanu ilẹ̀ dẹ̀ máa lọ ó dẹ̀ máa gbéyàn mi kí ló tẹ̀ ń pe superstition gbogbo àwọn bàbá yìí ò gbé kinní yẹn lọ sọ́run Yorùbá ní bọ́mọdé bá tó lọ́kọ́ ń lọ́kọ́ ni nítorí pé inú bíbí mi ò fi ṣẹ́ mi wọ́n ẹ̀dọ̀ fùfù mi ò bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣẹ́rí inú bíbí àti ẹ̀dọ̀ fùfù ó ti wà látayébáyé ní ìgbà tí àwọn bàbá yẹn mọ owó ọmọ tí àwọn ń bí ló fi jẹ́ pé tọmọdé bá tó lọ́kọ́ à ń fún lọ́kọ́ ni tọmọdé bá dẹ̀ ní bakúba gbọdọ̀ ní dikúdi nítorí pé tí àwọn bàbá bá fún wa ní bakúba a máa ń lo kinní yẹn nílòkulò ẹ bẹ́ẹ̀ ni ọmọ babaláwo tọ́sáyé fún lánà wò ó ti gbogbo ọmọ spray ó ti nà ṣùgbọ́n wọn ṣe léṣe ó ti yẹ ṣé ọmọ lè fún ẹni wá agbára míì àwọn ẹlòmíì kẹ̀dẹ̀rẹ̀ wọ́n jí agbára yẹn lọ́dọ̀ àwọn bàbá wa lọ́tẹ̀ wọn ṣèyàn burúkú o wọn ò wálé wá láti wá dayé irú wọn wá mú ẹ̀sìn wọn wá fi dayé mú wa lọ́wọ́ ni kò sí nǹkan tó ń jẹ́ ẹ̀sìn ó lè jọmọ Yorùbá ó lè jọmọ kútu kó má ṣẹ̀sìn kankan kó kàn máa pe Ọlọ́run ẹ̀bà ẹlẹ́dàá ẹ̀. Imunisin topic tó máa gùn ni gbogbo ìwọ tó bá pèrè lọ́mọ kútu ojíire ní ọmọ Yorùbá tí ò bá ti lórísun níbi tí o pè ní ìlú ẹ̀ tí ìdílé yóò ti lórísun tí ò bá ṣe pé ẹ ti ń sìn kankan
àṣà kan wà nídìílé yín but nígbà tí ẹ̀sìn dé ni wọ́n pa àṣà àti ṣe yẹn rẹ́ nítorí ẹ̀sìn ò kì í ṣọmọ Yorùbá. Bẹ́ẹ̀ ni ìwọ ló fẹ́ pàtàn ẹnìkan máa jẹ́ wọn pé bàbá tó bí bàbá mi àfáà ni, bàbá tó bí bàbá mi ìmáàmù ni, bàbá tó bí kinní kan rẹ́fẹ́rẹ́nsì ni, bàbá tó bí kẹ́ olùṣọ́ ni. Ní wọn kì í ṣe olùṣọ́ kí ẹ̀sìn tó dé kí nìkan tó ń ṣe àbí láti 19th century làwọn bàbá yín ti ń ṣẹ̀sìn. Ìkọ̀kọ̀ ló ń ṣe kó tó di pé ẹ̀sìn dé. Mo dẹ̀ fẹ́ sáré jẹ́ ká yára nìkan àwọn ọmọ tó ń bí sìn náà ẹ ti ń kàṣàkàṣà ni máa pè tẹ́ bá ti bímọ sìn ẹ wá ń sọ àwọn ọmọ yẹn lórúkọ àwọn ọmọ ẹ ń sọ àwọn ọmọ yẹn lórúkọ òyìnbó orúkọ àwọn fúbọ́là ẹ ń sọ àwọn ọmọ yẹn lórúkọ fúbọ́là ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí ìwọ̀n Yorùbá parí identity wa orúkọ ọmọ nìjánu ọmọ nígbà tẹ́ ti mú orúkọ yín tẹ́ ti sọnù ẹ lọ bèrè ìtumọ̀ orúkọ tẹ́ ń jẹ́ kò kí ń ṣe ìtumọ̀ orúkọ tí à ń jẹ́ lónìí ìtumọ̀ ẹ̀ tó ń sọ fún wa ṣé ẹ gbọ́ orúkọ wa ṣé orúkọ wa ò dùn mọ́ wa létí ni Adéyẹmí Ọlásùnkànmí Ifáyẹmí Ifágbèmí Ìṣúlékè Báńwò Ọ̀ṣúngbèmí Yétúndé Bàlìkí Ọlátúndé. Ọlọ́gbọ́n o olóye o má fi etí ẹ̀sìn má fi etí ìfẹ́ tí o ní sí ọ̀làjú má fi etí pé nǹkan tí o kà nínú Quran nǹkan tí o kà nínú Bible nǹkan tí o kà nínú history nǹkan tí o kà nínú Google má fi etí yẹn gbọ́ ọ̀rọ̀ mi fi etí pé tí o bá jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá tí o jẹ́ ọmọ kútu òjìrè ṣé kò wá sí nǹkan ẹyọ kan tí o bá ní tó dání ẹ dá mi lóhùn ṣé kò sí nǹkan ẹyọ kan tí yóò bá ní tó dání wọ́n dẹ̀ manipulate gbogbo ẹ̀ sórí ọ̀rọ̀ tí mò ń sọ fún ẹ̀ mo ní mi ò ní kó gbà mí gbọ́ tí o bá kó tó wá fẹ́ gbà mí kọ́kọ́ lọ wá àṣà àti ṣe ìdílé yín kò kí ń ṣe èyí tí bàbá ẹ̀ sọ fún ẹ o kò kí ń ṣe èyí tí bàbá tó bí bàbá ẹ̀ sọ fún bàbá ẹ̀ o kò kí ń ṣe èyí tí àwọn bàbá kí ló ń ṣe ìdílé yín gangan bàbá tó bí ẹ ibi tí ó ti bí ẹ ibẹ̀ ló lẹ gbé ibẹ̀ ló fẹ́ mọ́mí ẹ sí ibẹ̀ ni mọ́mí ẹ dàgbà sí ibẹ̀ ló kú sí ibẹ̀ náà ìwọ náà ti fẹ́yàwó sí ibẹ̀ ló ti bímọ sí the same ìtàn tí bàbá ẹ sọ fún ẹ ìwọ náà ló ti sọ fún ọmọ ẹ báyìí kí lédè tí ò padà lọlé kí lédè tí ò padà lọ sórí ìsúnkú lọ wádìí nǹkan tó ń ṣe nídìílé yín mi ò ní kó lọ ṣe nǹkan tó ń ṣe nídìílé yín o má ṣe mí gbọ́ o lọ wádìí ẹ̀ kí ló bí nǹkan tó ń ṣe kí ló fà á tó fi ṣe nǹkan tó ṣe tí àwọn báyẹn kọ́ máa jí láàárọ̀ ọ̀rẹ́ màá náà fẹ́ lọ máa bọ Ọ̀ṣun àwọn fẹ́ lọ máa bọ Odò àwọn fẹ́ lọ máa bọ Ṣàngó ni àwọn kinní yẹn náà ti gbà wá nígbà òjò wọ́n ti gbà wá nígbà ẹ̀rùn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí báyìí wọ́n máa ti gbòòrò jáde wọ́n á ti sèdí everybody but nítorí ọ̀làjú ẹ mú gbogbo àṣà àti ṣe ẹ parẹ́ bá lọ àbọ̀ ń bọ̀ o ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀ o kò sábùjá kan lọ́rùn ọ̀pẹ ọ̀nà tó bá gùn ẹ máa bá sọ̀kalẹ̀ gbogbo ìfẹ́ ń pariwo ìjọba ọ ní amókun ẹ̀wù ẹ̀wọ̀ òkèlè ń wo ẹ̀wù sálẹ̀ kò kí ń ṣe ẹ̀sìn kò kí ń ṣe ìjọba tí ẹ bá lọ wá ìtàn tí a bá ṣe ara lóṣùṣù ọwọ̀ tí a pera wa jọ ará Ìjẹ̀bú ó ń bá ará Ọ̀yọ́ ṣe ará Ọ̀yọ́ ó ń bá ará Abẹ́òkúta ṣe ará Abẹ́òkúta ó ń bá ará Ilé-Ifẹ̀ ṣe ará Ilé-Ifẹ̀ ó ń bá ará Ọ̀ṣun ṣe ará Ọ̀ṣun ó ń bá ará Èkìtì ṣe ará Èkìtì ó ń bá ará Kwara ṣe tí a dẹ̀ mú ẹ gbogbo agbára tá a gbogbo wa ní ẹ jẹ́ ká dà á pọ̀ ká fi fèsì àwọn pípù yìí bọ̀ nítorí pé nílùú yín àfáà ní kíní kan ní Christianity ní ẹ ti jẹ́ kí ẹ̀sẹ̀ jẹ́ kó dáàrin wa rú bẹ́ẹ̀ ni báyìí ogun ti dé o báwo lẹ fẹ́ jagun èmi ò nífẹ̀ẹ́ ìwọ ò nífẹ̀ẹ́ mi ìwọ ní agbára tí a fi lè kọ́ńkà ogun èmi ní agbára mi ò lè lò nítorí pé mo ti gba ẹ̀sìn mi ò tẹ́ mọ bá yẹn ń pe ohun àwọn bàbá wa ẹ̀ mọ bá ṣe ń já ewé ẹ̀ mọ bá ṣe ń já egbò ẹ̀ mọ bá ṣe ń ṣètìgbẹ́ ẹ̀ mọ bá ṣe ń ṣe tìdíjò ẹ̀ mọ bá ṣe ń ṣe kánọ̀kò ẹ̀ mọ bá ṣe ń ṣàfẹ́ẹ̀rì ẹ̀ mọ bá ṣe ń ṣe ọ̀fẹ́ gbogbo àwọn kinní yẹn sì wà ńlẹ̀ Yorùbá wọn ò gbé lọ tìdíjò wà kánọ̀kò wà fọ́bọ̀n wà àfẹ́ẹ̀rì wà àgbéró wà gbogbo ẹ̀ ló wà ńlẹ̀ Yorùbá ò nítorí pé ẹ ti gba ẹ̀sìn ẹ ti rò pé supasugbe ò ṣiṣẹ́ mọ́ òun náà dé báyìí sí ó yá ogun ti dé báyìí sí àwọn olófẹ́ fèsì ogun nínú constitution ilẹ̀ Yorùbá nínú constitution Nàìjíríà wọn ò fi ti Yorùbá síbẹ̀ rárá bẹ́ẹ̀ ni gọ́vnà ló ń gbé àṣẹ ló ń gbé ọ̀pá àṣẹ fọba wa ń sìn ọba wa ò ní ìmọ̀ kidnapper wọn ń gbọ́ba ajínigbé ń gbọ́ba ọba gan sálé fún ajínigbé nígbà tó ṣòro ìdílé tí ò ṣèpè bí gbogbo òfin ẹ kó ṣe ò ṣe ifá ò yanba mọ́ ẹni pété pé ẹ ọlọ́gbọ́n o olóye o ẹ rí ìmúnisìn àti ẹ̀sìn ó máa kẹnugbó máa pẹ̀ka gan tí o bá lè fi ọgbọ́n àti òye gbọ́ ọ̀rọ̀ mi má fi etí ìjẹ́ àáfà má fi etí ìjẹ́ kìrìsìtẹ́nì má fi etí ìjẹ́ babaláwo gbọ́ ọ̀rọ̀ mi fi etí ìjọmọ Yorùbá gbọ́ ọ̀rọ̀ mi ẹ lọ wo òwe tí àwọn bàbá wa pa nípa nǹkan tó ṣẹlẹ̀ bí àlọ́ bá lọ àbọ̀ bọ̀ òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe tí ọ̀rọ̀ bá sọnù òwe la máa fi wà ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dá Ilé-Ifẹ̀ sílẹ̀
bẹ́ẹ̀ ni tí o bá ti wò pé tí ẹ bá ti lè think out of the box, ok mo ti ka Quran, mo ti ka Bible, o ti mọ wíkì ifá, o ti mọ wá gbé mẹ́tẹ̀ẹ̀ta sẹ́gbẹ̀ kan, wá máa ìrònú ìjọmọ ènìyàn, ẹni tọ́lọ́run wọn fà bá wa nínú Quran, ẹni tọ́lọ́run wọn bá wa nínú Bible, ní gbogbo ẹ̀, báwo ló ṣe lè gbé sí ayé wọn, báwo ni tí wọ́n ṣe ok ní ilẹ̀ Yorùbá náà wọ́n sọ ìtàn àwọn alágbára àwọn akíkanjú wa nílẹ̀ Yorùbá tó fèsì àwọn pípù ìbàjagun ẹjẹ já mi lóhùn, àwọn olóbàjagun, àwọn pípù yìí ló ń bàjagun o. wọ́n sọ pé ẹ̀sìn yìí, this religion was not introduced to us peacefully. No, nobody can tell me that. It was not introduced to us peacefully. Ogun ẹ bá mọ ìgbà tí ìwọ̀n Yorùbá ti ń jagun tó ti ń jagun ẹ̀sìn kó tó di pọ́ kọ́ńkà wa, àwọn kan sọ pé níbo làwọn alálẹ̀ wà nígbà tó gbẹ́sìn dé, nígbà làwọn òòṣà wà nígbà tó gbẹ́sìn dé. Bí wọ́n ní pé bí kú yóò bá pa ni tójú ò lè pa ni, ẹ̀kúlé lọ̀tá wà inú líla ṣe ní gbé. Ọmọ ìwọ̀n Yorùbá náà ló dalẹ̀ Yorùbá tí ta fi bára mi ta wà yìí, but èmi wá sọ fún yín pé bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀, àwọn ọmọ tó ń bí sí yìí ọwọ́ wọn ti tẹ̀kú dà, ọmọ àbẹ̀yẹ kú tó pa bàbá wọn lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin àfáà, ẹ̀yin pásítọ̀, ẹ̀yin babaláwo èké, àwọn ọmọ tó wà ń ta yín sí ọmọ bí nìkan tẹ́ lè dáhùn. Gbogbo nǹkan tó bá ń kó apolówó fún mi tó bá ti lè defend ẹ̀ fún mi, òṣì àtìránù ló gbé dání. Whether you are a babaláwo, you are àfáà o, you are a pastor o, anything tó bá ń kó jẹ́ tí o bá ti lè defend ẹ̀ fún mi, ó ṣe máa sọ̀kọ́ fún mi tó bá ní kí n má question yẹn. Ó kàn kọ́ fún mi ní Quran kò make sense, ó ní kí n má wá díẹ̀ wò. Ó sọ̀kọ́ fún mi nínú Ifá, ó ní kí n má wá díẹ̀ wò. Ó sọ̀kọ́ fún mi nínú Bible, ó ní kí n má wá díẹ̀ wò. Àwọn ọmọ ọ̀sìn mo tún sọ fún yín o, ojú wọn ti là gan, ti gé tí wọn lọ́wọ́ gbọ́n kankan. Wọ́n máa question yín, ìwọ tó bá máa ṣe lecture, tó bá máa ṣe wáàsí, gbogbo nǹkan tí o bá ti lè defend pátá lórí ayélujára má gbà sọ o. Àwọn ọmọ ọ̀sìn máa béèrè. Mo ń bọ̀, mi ò tí ì dé.